ọ̀ràn dé o insurgency ti ṣẹlẹ̀ lókè ọ̀yà ẹ mẹ́jọ délẹ̀ wá ń bì bí wọ́n ṣe fẹ̀sìn bójúmu ẹ mẹ́jọ wọn tún wọ̀lú máa lọ ara wọn náà ni wọ́n fi ṣe mufti kan nísìn wọn ò kò lè jẹ́ mufti o tẹ́ bá sì fi jẹ́ gbogbo wàhálà tẹ́ bá rí ń bẹ̀ ẹ mọ̀ràn olórí púpọ̀ ìdáyà wọ́n ní àníyàn rẹ̀ kankan sẹ́nì kankan àtàrà ayé àtẹ̀rọ̀ ọ̀run gbogbo wọn ní wọn kórìíra láti mọ̀ fẹ́ bájà ẹ̀yin security wa ẹ̀yin DSS ẹ ti mọ iṣẹ́ táwọn ṣe à ń ṣe lókè ọ̀yà ẹ mọ́ fàyè bá wọn nílẹ̀ Yorùbá o ilẹ̀ Yorùbá àwọn àlẹ́mì wàhálà ọ̀rọ̀ tá a mọ̀ sọ náà ni Imam Abu Hanifa àwọn sí awúsáré wọn mọ̀ bí wọ́n gbókun wọn sí dòní tẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́ ẹ lọ́mọ lóyìn tí wọ́n jẹ́ ọ̀tọ̀ ní kí wọ́n máa àtàkì ara ayé èrò ọmọ kò lálàáfíà lọ́wọ́ wọn ẹ wá wo adúrú problem tí zexec kọ́ọ̀sì sí Kano State àtàwọn other states ní Shamali wa yẹn ní north ẹ wá adúrú problem tí wọ́n kọ́ọ̀sì fún wọn wọ́n destroy economy wọ́n pa àyàn tí ò lóǹkà wọ́n àtàkì àwọn security personnel láì mọye ìgbà ọmọ rẹ̀ ọkùnrin méjì ń ló bá ìṣẹ̀lẹ̀ ń lọ gbogbo orú nǹkan lẹ́tọ́ fẹ́ kọ́ mọ ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ Yorùbá tẹ bá ti kíyèsí àwọn tí wọ́n ń gbé ariwo sí àná ẹ ti mọ̀ pé tọ́ọ̀gì náà ni wọ́n àwọn ìhànà tí wọ́n mọ́kẹ́ wọ́n fẹ́ tẹ́kùrá ni wọ́n sì ké wọ́n fẹ́ káàdì sí wọ́n sì ké òsì gẹ́gẹ́ mọ́ nẹ́ẹ̀sì wa. wa rahmatullahi wa barakatuh salatu wassalamu ala rasulillahi wa ala alihi wa sahbihi wa ala thumma amma ba'du. Ní àìpẹ́ yìí mo rí láyà kan tí wọ́n sọ̀rọ̀ nípa pé wọ́n fẹ́ fi ẹnìkan jẹ mufti ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ṣí àkànní lẹ́kọ̀ọ́ wọ́n á wò pé ẹ dákun à ń pe ọ̀rọ̀ yìí ní ó mọ̀ ńlá ronú ṣé bí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àtàwọn agbófinró àti ìjọba wa bí wọ́n ṣe máa wò ní nítorí wípé díẹ̀díẹ̀ ní mú ẹlẹ́dẹ̀ ń wọgbà tó bá sì ti délẹ̀ tán kò ní mọ nígbà tí ṣe ro yóò kàn jẹ́jẹ́ mi mo jòkó abẹ́ gbogbo ẹ̀yin bàbá wa ìmáàmù Òṣogbo ìmáàmù Ìbàdàn ìmáàmù Èkó ìmáàmù Àkúrẹ́ ìmáàmù Adó-Èkìtì ìmáàmù Ọ̀wọ̀ gbogbo ìmáàmù pátápátá tí ń bẹ nílẹ̀ Yorùbá gbogbo yín là ń bá sọ̀rọ̀ gbogbo àwọn àfà gbogbo ìjọ ẹ̀sìn pátápátá ládójú ọ̀rọ̀ ikọ̀ àwọn security agents DSS especially torí pé kéèsì àwọn ìjọ yìí ó wà lọ́wọ́ wọn throughout the federation títí tó fi dé lọrin wọ́n mọ àwọn nǹkan tí wọ́n ti mú wọn fún nínú ẹ̀sùn terrorism especially Abdullahi Mustapha Berende àti Ọláwuyì Saidi láti 2012 ní kéèsì wọn tí wọ́n padà dá wọn lẹ́jọ́ ní 2018 ní federal high court l'Abuja so terrorism ìṣe àwọn ṣíànù ẹ má gbé agbára wọ̀ wọ́n nílẹ̀ Yorùbá ẹ má dá ọ̀ràn sí alọ́rùn so àwọn máa sọ díẹ̀díẹ̀ nínú ọ̀ràn tí wọ́n ti dá nínú ìtàn Islam nílẹ̀ Lárúbáwá èyí tí wọ́n dá sí alọ́rùn ní Nàìjíríà náà àtúnmẹ́nubà díẹ̀ ń bẹ kó kà máa jẹ́ bí ìtanijí àkíyèsí wípé ọ̀ràn dé o kálukú wa kákíyè sára ẹ má jọ máa dámọ̀ ti ọrùn wa ọwọ́ wa bọ́ sọ̀lọ̀ ẹ má jọ máa dámọ̀ tọwọ́ wa bọ́ sọ̀lọ̀ kálukú ní kó sọ́ra gbogbo eléyìí kò í ṣe ọ̀rọ̀ pé wọ́n wá ń ṣe kíní kan ọ̀rọ̀ ìyàyà ìran kan kíní kan gbogbo eléyìí ń kọ́ ni tí ń bẹ ńlẹ̀ òdodo ibẹ̀ gángan ni wípé àwọn tí wọ́n fẹ́ dá new revolution lẹ̀ against Islam àti gbogbo dáadáa tí ń bẹ nínú ẹ̀sìn wa òun làwọn tí a ń jẹ́ ṣíà yìí tá à ń sọ nípa wọn. lákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ lọ́mọ̀ wípé àwọn yìí àwọn yẹn pa Umar radiyallahu anhu àwọn yìí yẹn ṣekú pa Usman radiyallahu anhu àwọn yìí náà ni wọ́n tán Ali lọ sí Iraq ní Kúfà àwọn náà yẹn ṣekú pa àwọn nítorí pé àwọn yẹn fọ́ sí méjì táwọn kan jẹ́ khawarij lára wọn táwọn kan tara wọn tẹ́lá wọn ní ṣíà tó Ali bí wọ́n ṣe ń parọ́ náà nù níjọ́ táwọn khawarij fẹ́ àtàkì Ali wọ́n filẹ̀ ni o ara wọn náà ni wọ́n jọ pín sí méjì ni o àwọn yẹn pa Ali nígbà tí wọ́n pa Hassan wọ́n fún ní wọ́jẹ́ ni Hussein lọ bá Hassan gangan báyìí wípé àwọn gbọ́ nǹkan méjì tó ní agbára ọ̀rẹ́ rẹ̀ kan tó jẹ́ Farisi wípé sóun ló fún ní wọ́jẹ́ àbí ìyàwó rẹ̀ gan tó jẹ́ Farisiya gbogbo ẹ̀sùn méjèèjì ń kò kọjá Farisiya àwọn Iran ni o àwọn náà ṣekú pa Hassan nígbà tí wọ́n pa Hussein àwọn náà tán lọ sí Karbala nígbà tí wọ́n fẹ́ bàjà tí wọ́n dé gbogbo wọn kò ní sọ̀ràndì wọ́n filẹ̀ inú ìlú wọn ni o àwọn àjòjì ní ń wòran tí wọ́n fi di pé wọ́n pa Hussein ẹ̀tàn ni wọ́n fi ṣe wọ́n tán lọ sójú ikú ni àwọn ará Mọ̀dínà jẹ́ sọ fún pé mọ́kú Mọ̀dínà ìjáwó máa dáàbò bọ́ níbi ó kò gbọ́ tí wọ́n ó gbọ́ sáwọn ará Iran lẹ́nu àwọn ni àwọn rọ́fìdọ̀ àwọn yàtọ̀ lọ síbi tí wọ́n ti pa náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pa àwọn dignities àwọn alam nínú Islam nu kásáré ka díẹ̀ fún wa ní ẹbá lọ́wọ́ Al-Bidaya wa Nihaya jíjù ẹlẹ́ẹ̀kọkànlá page 149 níbẹ̀ ẹ mọ̀ ní sọ pé hawadi susana ìtìnàtà àṣàrọ̀ bada 30 ẹ mọ̀ rí mbẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún 312 lẹ́yìn hijira nínú Muharram níbẹ̀ ó ní ìtàrọ̀dọ̀ al-Qarmati Abu Tahir al-Hussein tó yẹ àwọn kọ̀rọ̀mítọ̀ òun ni ó gbé sùmọ̀mí tó gbé wọ Mákà wọ́n pa àwọn èèyàn lásìkò tí wọ́n ń ṣe hajj lọ́wọ́ wọ́n pa àwọn èèyàn wọ́n sa àwọn èèyàn léṣe wọ́n gba owó wọn wọ́n gba dúkìá wọn nígbà tó tún di ọdún 317 àwọn ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀ nínú jísọ̀ àkọkànlá náà ní page ní jísọ̀ àkọkànlá náà nínú Bidaya wa Nihaya tẹ́ bá kà síwájú sí ẹ̀rí nínú ìṣẹ̀lẹ̀ 317 tí ń túmọ̀ sí wípé ọdún karùn-ún sí ìṣẹ̀lẹ̀ tàlákọ̀ọ́kọ́ Amiru Iraq tó ń jábárùmọ̀ tí ara wọn kọ̀rọ̀mítọ̀ ogun láti Iraq ó bá sọ̀nà bí àwọn lọ sí hajj ẹ máa wọ́n nǹkan sí kò tí ń ṣe hajj lọ́wọ́ wọ́n múná wọ́n lọ àtàkì àwọn èèyàn wọ́n pa àwọn èèyàn wọ́n ṣe àwọn èèyàn léṣe wọ́n gba wọn ó tún dọ́nà kásí gbà wọ́n tún gbé súnmọ̀ mi ẹlẹ́ẹ̀kejì wọ́n dá àwọn èèyàn lọ́nà orúkọ rẹ̀ oní Mansuru Dailami
wọn dẹ́nà míì wọn ló lìdí àwọn ọmọ ní yàwó mọ̀tàdínwíyà gangan ọjọ́ tí ṣe hajj bẹ̀rẹ̀ ní Mùnà náà lọ àtàkì àwọn èèyàn wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ thousands of Muslims tó ń ṣe hajj lọ́wọ́ ni wọ́n pa lọ́dún tó wọ́n gbé àgbà lẹ́sùn lọ sí kọ́rùmọ́tọ̀ nílùú wọn ó wà ń bẹ̀ títí tó fi di 339 wọ́n tó ní hajj lẹ́sùn dá padà sí Mákà kódà ńgbà tí wọ́n fi dá padà gan gbogbo àwọn alódì mùsùlùmí lágbàáyé ní wọ́n forí kọ́ Mísírà nígbà náà lọ padà sígbà ẹbí lérè kí ni reason tó fi jẹ́ pé ní àwọn mọ̀kọ́dásátù islamiyya wọ́n attack àwọn ìbádà wọn ni wọ́n ń kọlù tó bá jẹ́ pé ní wọ́n kíyèsí o nígbà tó di ọdún 408 hijira alhakim bi amrillahi alhakim billahi olólọ́n lòun gbogbo ẹni tí ìbágbà pọ́lọ́ ni nínú àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pa wọ́n òun ló pàṣẹ wípé kí wọ́n lọ wú sàárè ànábì ní Madina tó rán òun náà ní pé ní Abul Futuh tó rán yìí ìgbà tó bẹ̀rẹ̀ sí ní máa gbẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun tó kó wá àwọn ará Madina ní dìde ogun tí wọ́n àtàkì ẹ̀ tó fi jẹ́ wípé ó sá lọ wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn léṣe kó tó ríbi sá nínú ọdún kan náà wọ́n tún gbé àwọn ikọ̀ míì dìde wípé káwọn máa lọ síbi sàárè gangan direct láti wú sàárè ànábì kí wọ́n máa gbẹ́ náfàkù ní tọ́nẹ̀lì látọ̀nà tó jìn ká máa wú lọ bẹ̀ àwọn ọmọ ará Madina tí wọ́n gẹ́ẹ̀tì wọn wọ́n pa gbogbo wọn síbẹ̀ ẹ máa wo àwọn tí wọ́n pe àwọn ní mùsùlùmí o ṣe ti rí ṣe wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ló wà lákọọ́lẹ̀ nínú tírà nígbà tó di ọdún 656 hijira àwọn ṣíà méjì kan Nasiruddin Tusi àti Ibn al-Alqami àwọn méjèèjì náà parapọ̀ tí wọ́n lọ sọ́dọ̀ àwọn ẹ̀hànà àwọn tàtàrù yẹn àwọn Maguli orílẹ̀-èdè wọn ni Russia náà fìyà jẹ láìpẹ́ hùn ẹ rí wípé àwọn yẹn ìṣe wọn nu ká máa attack Islam àwọn náà lọ invite wọn wá nígbà tí àwọn èèyàn náà jẹ́ dáwọ́là tó ní agbára táwọn náà tí wọ́n ní ọmọ ogun wọ́n wọ̀lú Islam wọ́n pa àwọn àfà àwọn ọmọ Ibn Jawzi gbogbo àwọn àfà ní Hadith ní Baghdad ní Iraq ní Basra wọ́n pa àwọn èèyàn títí débi pé kò sáà àfà ní Baghdad mọ́ gbogbo maktaba islamiyya àwọn àwọn tó ní ṣe pẹ̀lú fíkìú ní nípa tàríkù ní ìtàn ìmọ̀ ẹ̀sìn ìtàn àwọn Quran àwọn tíra science wọ́n lọ sí maktaba wọ́n jí gbogbo ẹ̀ wọ́n lọ dá sí náàrù dájílà yẹn tíra sì kún débi wípé wọ́n fi tíra sí afárá nígbà tí tíra tó blọọkù odò dájílà odò tí ìṣẹ́gbẹ́ odò àṣejìrẹ́ ni o tí ìṣẹ́gbẹ́ odò Ọ̀ṣun ni o òní wọ́n wó gbogbo tíra àwọn àfà ní ọlọ́ ọlọ́dà sí odò débi wípé íǹkì tí ń bẹ lára tákàndá ó sì mú kí odò yẹn kó change sí black iṣẹ́ àwọn ṣíà ni àwọn náà kó àwọn tàtàrù wọlé pẹ̀lú owó wípé ipá àwọn ọ̀ká àwọn orílẹ̀-èdè Islam tó tún padà dìde nígbà mọ́ àwọn sì fẹ́ dìde ní tipá náà fi lọ invite àwọn tàtàrù wá wọ́n bà ìlú Islam jẹ́ wọn ló fà á tí bàbá Ibn Taymiyyah Ahmad bin Abdul-Halim tó jẹ́ bàbá rẹ̀ lára àwọn àfà Baghdad ni wọn ló gbé ọmọ rẹ̀ Ahmad àti Muhammad ló gbé wọn sá lọ sí Dimashq wípé ogun ò tí wọ Dimashq wọn ló sì fà á tí Ibn Taymiyyah rahimahullah tó fi bá Amiru Baghdad sọ̀rọ̀ nígbà tó náà padà dàfà àsìkò yẹn nẹ́sẹ̀sẹ̀ wá fẹ́ fogun ja Dimashq ló fi sọ fún wípé tẹ́ bá jẹ́ kógun wọ Dimashq nǹkan sí àwọn tó ráhùn tí òun wà ní kékeré tó ń sì fojú ara rí gbogbo tó ṣẹlẹ̀ ní Iraq ní Baghdad bí wọ́n ṣe pa àwọn èèyàn bí wọ́n ṣe sunlé lọ bí wọ́n ṣe wọlé lọ bí wọ́n ṣe sọná sí oko tí wọ́n kó dúkìá àwọn mùsùlùmí àwọn ọmọ èèyàn tí wọ́n jẹ́ nígbà yẹn wọ́n sọ fún wípé mùsùlùmí náà ni wọ́n ṣe mùsùlùmí ẹja tètè bá wọn jà ní o ń ní wọ́n fi bá wọn tàtàrù jà tẹ́ bá rí táwọn ṣí à ń pariwo Ibn Taymiyyah sáásá ìgbà tí ìjọba wọn kọ́kọ́ wọ́nù tí wọ́n lè gbéra mọ́ ẹ má gbàtàn jẹ pẹ̀lú wọn máa pariwo Ibn Taymiyyah láìda Ibn Taymiyyah ló lídìí ogun tí wọ́n fi bá wọn tàtàrù jà àwọn tí wọ́n dì sọ heritage Islam náà fi bá wọn jà náà fi ṣẹ́gun wọn lẹ́yìn náà Dawla Safawiyya nígbà tó di 907 hijira Dawla Safawiyya wọ́n dìde ní Iran Shah torúkọ rẹ̀ Ismail ibn Haidar as-Safawi àwọn ẹgbẹ́ Dawla Safawiyya lẹ̀ Iranian government tí Shah ń rúlù wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n mọ́sálásí tó bá jẹ́ pé ní alùsùnà ní bẹ̀m̀bẹ̀ tàbí kí wọ́n pa ìmáàmù bẹ̀ kí wọ́n fẹ́ lómi ìrọ́pò ibẹ̀ ló ti ní kí wọ́n lọ wú sàárè ìmáàmù Abu Hanifa ìmáàmù Abu Hanifa bó ṣe gbajúmọ̀ tóun tí ìmáàmù Shafi'i kì pé faqad zanal bilada wa man alayha imamul muslimina Abu Hanifa ìmáàmù Abu Hanifa àwọn sí àwúsàárè wọn mọ́ bí wọ́n gbókun wọn sí lónìí tẹ́ bá mọ̀ kẹ́ lọ mọ èèyàn tí wọ́n jẹ́ ọ̀tọ̀ ní kí wọ́n máa àtàkì ara ayé èrò ọmọ kò lálàáfíà lọ́wọ́ wọn olórí púpọ̀ ìdáyà wọ́n ní àníyàn rẹ̀ kankan tẹ́nì kankan àtàrà ayé àtèrò ọ̀run gbogbo wọn ní kórìíra láti mọ̀ fẹ́ bájà ẹ̀yin security wa ẹ̀yin DSS ẹ ti mọ iṣẹ́ táwọn ṣí à ń ṣe lókè ọya ẹ mọ́ fàyè ìgbà wọn nílẹ̀ Yorùbá o ilẹ̀ Yorùbá àwọn àlẹ́mì wàhálà ọ̀rọ̀ tá a mọ́ sọ náà ni ẹ mọ́ jẹ́ wọn tún wọ̀lú máa lọ ara wọn náà ni wọ́n fi ṣe mufti kan nísìn o kò lè jẹ́ mufti o tẹ bá sì fi jẹ́ gbogbo wàhálà tẹ bá rí ń bẹ̀ ẹ mọ̀ràn a máa bẹ lọ nínú àánú rẹ̀ kọ́ mọ̀ ṣe tó bá wá ṣe é ṣe kó jẹ́ sábàbí ìṣubú wọn léyìí tí ò ní gbérí mọ́ lẹ́yìn náà Khomeini òun tó wá wòye pé ẹ̀ka Shia àti Shah kò burú tó ẹ̀ka Shia àti tàwọn náà méjì fi ń fa ìjà láàrin ara wọn ìjọba Britain support Shah ìjọba France support Khomeini dépò tó gba ìjọba kúrò lọ́wọ́ Shah Ismail
tó gba ìjọba kó lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ France ni wọ́n tó múra kankan tó fẹ́ pé ní Britain support Iran náà tí wọ́n fi ń ran Ismail ibn Haidar Asafawi yẹn fi ràn lọ́wọ́ France sì ń support Khomeini. France nígbà tí Khomeini tó dépò tán eré tó ń sá nípa kọ́ńtẹ̀tẹ̀ kọ́ńkà orílẹ̀-èdè Islam ń lọ́ba tó jẹ́ pé gbogbo bíi ní embassy sí ní ń sẹ́ndì ìwé sí àti owó pé kí wọ́n kó fáwọn èèyàn orípa rẹ̀ náà lè tẹ́rí ní Nàìjíríà. Abdullahi ibn Mustapha al-Berende nílọrin tá a sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan ibi táwọn náà ti lùgbàdínú. Zakzaki ní Zaria ibi táwọn náà ti lùgbàdínú ní Kaduna State nígbà tí wọ́n lọ sí Iran embassy. MSSN oníbẹ̀tẹ́lẹ̀ through MSSN làwọn Zakzaki náà fi jọ lọ sí Iran embassy wọ́n kọ̀wé fún wọn fowó ọ̀dà ọlọ́kàn lè fowó ó gba àwọn tẹ́jọ́ lọ́ngbà náà àwọn ọ̀padà lọ́mọ́ àwọn nìkan lọ ibi tí wọ́n ti di ara wọn nu. ẹ wá wo adúrú problem tí Zakzaki kọ́ọ̀sì sí Kaduna State sí Kano State àtàwọn other states ní Shamali wa yẹn ní north ẹ wá adúrú problem tí wọ́n kọ́ọ̀sì fún wọn wọ́n destroy economy wọ́n pa àyàn tí ò lóǹkà wọ́n attack àwọn security personnel láì mọye ìgbà ọmọ rẹ̀ ọkùnrin méjì wọ́n ló bá ìṣẹ̀lẹ̀ ń lọ níbi pé wọ́n lé àwọn sọ́jà lọ sí barracks wọn nígbà táwọn sọ́jà tí wọ́n fi hàn lẹ̀ tán wọ́n tún lé wọn lọ nígbà tán dẹnu ọ̀nà barracks làwọn tó ń wò pé ẹ síná fún wọn tí wọ́n tó gbanú barracks máa wọn lọ́wọ́ ni ní Kaduna nígbà tí wọ́n síná fún wọn ibẹ̀ lọ́mọ ọkùnrin Zakzaki méjì ọmọ rẹ̀ ọkùnrin méjèèjì tó ní ibi tí wọ́n ti bá ṣẹlẹ̀ ń lọ́nu gbogbo orú nǹkan lẹ́tọ́ fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tẹ bá ti kíyèsí àwọn tí wọ́n gbé ariwo sí àná ẹ ti mọ̀ pé tọ́ọ̀gì náà ni wọ́n àwọn ẹ̀hànà tí wọ́n mọ́ wọ́n fẹ́ Kùránì wọ́n sì ké wọ́n fẹ́ kàdísì wọ́n sì ké kò sí kankan jẹ́mọ̀ nẹ́ẹ̀sì wa gbogbo ẹ̀yin mọ́mú wa yìí gbogbo ẹ̀yin bàbá wa ní nẹ́ẹ̀sì ẹ̀yin ìjọba wa ẹ̀yin security tẹ́ bá wọn nǹkan níran ọ̀ràn ọjọ́ wájú lẹ́wọ̀n ọ̀ràn o insurgency ti ṣẹlẹ̀ lókè ọ̀yà ẹ̀mẹ́jọ délẹ̀ wáńbì bí wọ́n ṣe fẹ̀sìn bójú nù torí pé nǹkan àkọ́kọ́ tẹ́yọ̀ ṣe fún dìgbòlugi ní wọ́n ṣe bá játọ̀ bá fẹ́ pa òní kọ́pẹ́ ní dìgbòlugi o tẹ́ bá ti ń pe àwọn èèyàn ní kèfèrí tí wọ́n sọ fún àwọn sábẹ́ èèyàn burúkú ní mọ̀nàfíkì ní ibi tí wọ́n lọ náà ní wípé ẹni tó yẹ ká pa ni wọ́n tẹ́ bá rí sábẹ́ pa wọ́n ní gbogbo wa ọ̀daràn ni wá a ti dáná lọ́wọ́ wọn nù ẹni tí wọ́n ti ń fìdí òdodo múlẹ̀ òun ti dáná lọ́wọ́ wọn nù. So Khomeini ó ní àwọn atrocities tí wọ́n commit lásìkò rẹ̀ irú eléyìí tó ń ṣẹlẹ̀ ní 1409 tí ṣe 1989 tí wọ́n kó àwọn mawadu tafjirat àwọn explosive devices tí wọ́n kó wọ Saudi Arabia wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ǹbù Mọ́kà wọ́n bọ́ǹbù ní Madina ọmọ Pakistan kú ọmọ orílẹ̀-èdè mi náà kú ó ní àwọn èèyàn tó kú táwọn security tó arrest gbogbo wọn tó padà dájọ́ kú fún àwọn tí wọ́n ti sẹ́wọ̀n bí wọ́n ṣe ní 1989 wọ́n náà tún ṣe láwọn ọdún mi náà wọ́n sì sàwọn kan ṣáájú mélòó rẹ̀ èmi wo news báyìí níbi táwọn security agency tí wọ́n ti ń sọ àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ wọn nígbà tí wọ́n tú báàgì àwọn tó wá láti Iran ẹ̀yin tẹ́lẹ̀ wá hajj tí wọ́n tú báàgì wọn pásù kan báyìí tí ò ju bí kéèyàn gbé pásù 1000 owó lọ tó ní envelope báyìí wọ́n gbé ọkọ̀ méjì lérí ara wọn wọ́n jù sí báyìí gbogbo ọkọ̀ yẹn ó bọ́ọ̀bù délẹ̀ báyìí ni wọn kàn já kó wá sí hajj nínú tẹ́ bá sọ pé wọ́n ní káwọn Iran ni wọ́n wá sí hajj kí ni wọ́n mú àṣẹ hajj fún kí làwọn ọ̀ràn táwọn dá ṣáájú kí làwọn problem táwọn ti kọ́ sí ṣáájú sẹ́mo èèyàn tí wọ́n pa nígbà tí Khomeini náà tó wá kú àwọn àlọ́kọ́ Kaaba sórí sàárè rẹ̀ ẹni wọ́n ṣe bí kọ́bùrù Khomeini bó ṣe rí Kaaba irú ṣépù Kaaba gangan ní ọkọ̀ sórí rẹ̀ tẹ́lẹ̀ káwọn èèyàn mọ̀ wá tàwa fù rẹ̀ ipò ní Ọlọ́run káwọn mọ̀ sí nísìn wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ sí tọ̀rọ̀ ẹ lọ bẹ òpó tó sì lọ bẹ̀ tí sọ pé òun ò rí nǹkan ọ̀ lérí ọkẹ́ lọ tó fẹ́ rí ṣé bẹ́ẹ̀ ẹjọ́ ń ṣe tàdàbírù ni ẹjọ́ plot ni èdè sí gbogbo mùsùlùmí Ọlọ́run sì rẹ́yìn yín gbogbo ń tẹ̀sí ẹ̀ ní nǹkan kẹtẹ́ mú bọ̀ gbogbo ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn gbogbo ẹ̀yin àjọ mùsùlùmí pátápátá gbogbo ẹ̀yin onímọ̀ nínú ìsìlámù nílẹ̀ Yorùbá ẹ dìde against ẹ o gbogbo ẹ̀yin human rights activists ẹ dìde against nǹkan tí ń bẹ ńlẹ̀ ká ní àlàáfíà ó sàn o òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú àlàáfíà ó lóore ju èyí tí ń sọ̀rọ̀ àṣekè lórí tó jẹ́ pé lórí àìsàn ni a ti ń jẹ lọ Ọlọ́run ní ìdààmú wa o Ọlọ́run fún alálàáfíà ńlẹ̀ Yorùbá o